Yes, ẹ káàsán ẹ̀yin lólùfẹ́ wa, mú kí wá ní gbogbo ibikíbi tí ẹ bá wà. Mo fẹ́ fi fọ́nrán yẹn wò wá ohun ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lénìí, ìní ọjọ́ Monday. Gbogbo wa la mọ̀ gbajúgbajà afẹ̀ṣẹ́kù bí òjò. Gbajúgbajà afẹ̀ṣẹ́kù bí òjò. Ọmọ yín nílẹ̀ Òtù Ifẹ̀, nílẹ̀ Yorùbá, ní ìlú Ìjẹ̀bú, Anthony Joshua. Ọlọ́run ló kó yọ nínú ewu léni o, nínú ewu mọ́tò, nínú ewu ọkọ̀, ní òpópó ọ̀nà ọ̀nà Ìjẹ̀bú ni jáde sí ìlú Èkó. Àwọn méjì lára àwọn gáìdì ẹ̀, àwọn méjì lára àwọn bọ́dì gáìdì ẹ̀ lẹ̀mí wọn lọ sí. Kí Ọlọ́run kí ó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rí. Àwọn méjì tó jẹ́ gáìdì yẹn bóyá àti lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n o, wọ́n tẹ̀lé wá láti United Kingdom. Torí British ibẹ̀ ló fi ṣe ibùgbé. Ẹ̀yin náà ẹ rí ìjà tó jà níbi last 2 weeks. Ṣé last week kọ́ ni àbí last 2 weeks ṣá? I think that fight is less than 20 minutes. Less than 20 minutes. Anthony Joshua ló fi win ìjà yẹn. Ọmọ tí ò gbàgbé ilé, ọmọ téèyàn fi ń yangàn. Bó tẹ̀ sí jẹ́ pé kò ṣe bẹ́ẹ̀ yẹn gbọ́ Yorùbá, ṣùgbọ́n ó jẹ́ ọmọ tó jẹ́ pé kò fi ìlú ẹ̀ ṣeré. Ẹ̀jẹ̀ ọmọ Yorùbá gidi ló ń bẹ lára Anthony Joshua. Àdúrà ni ká máa ṣe fún. Ẹ̀yin orílẹ̀-èdè Nàìjíríà à ń bọ̀ lọ́dọ̀ yín. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo fọ́nrán yìí náà. Kẹ́ wo bó ṣe ṣẹlẹ̀. Short. Ẹ̀yin ènìyàn wa, fọ́nrán náà lẹ wò yẹn. Fọ́nrán yẹn lẹ wò yẹn. Ẹ ń wo fọ́nrán yẹn náà bó ṣe ń já ìrànràn lórí ètò wa from beginning. Orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé mọ̀ pé ẹ̀yin ò value nǹkan tẹ́ ẹ ní? Afẹ̀míṣòfò ní aláyé ràdàràdà ní kò sí orúkọ wo la fẹ́ pè tí kò tọ́ fún yín. Ṣé ẹ rí ọmọ tí wọ́n fi ògo yín òun làwọn míì òun náà fi ń tùlù wọn ṣe. Anthony Joshua ẹ mọye owó tax tó máa san ní win tó win ní last time ní owó tó gbà. Èló tẹ̀lé owó tó gbà yẹn, I think owó tó gbà náà pẹ̀lú ẹni tó win, I think almost the same thing tá a bá lọ check. Ẹ̀yin tẹ́ ń follow àwọn afẹ̀ṣẹ́kù bí òjò, tẹ́ ń follow àwọn Restimania gbogbo ẹ̀ WOE, tẹ́ ń follow gbogbo wọn. Ẹ lọ check oye owó tí Anthony Joshua gbà. Òun pẹ̀lú ẹni tí Anthony Joshua náà almost the same owó kan náà fún wọn. Òbítíbitì owó. Àwọn orílẹ̀-èdè wọ̀nyí wá gba owó yẹn. Tax tó bá yọ bẹ́ẹ̀ wọ́n fi ń tùlù wọn ṣe. Òun náà fi ń tùlù ṣe. No road, nothing. Ọlọ́run ló yọ ọmọ ọlọ́mọ. Ẹwà àwọn tó lọ forí kó ń sìn. Ẹ rí wọ́n ṣe ń yọ Anthony Joshua jáde nínú mọ́tò. No ambulance, nothing. Àwọn ará ìlú, àwọn ló dó ẹ̀mí ẹ̀ là. Gbogbo ilẹ̀ ń rìn kiri, lẹ́ ń travel. Gbogbo ilẹ̀ ń travel káàkiri. Lẹ́ ń travel. Ẹ rí òpópónà Federal Road. Ọ̀nà ò dáa. Kí wá accident bí lè ṣẹlẹ̀ láwọn ìlú ọba, àwọn ìlú àwọn Western world, àwọn civilized country. Kí wá accident bí lè ṣẹlẹ̀ ìṣẹ́jú kan kò lè lo 10 minutes. Ambulance ọlọ́pàá wọn ti surround gbogbo area yẹn. Pàápàá jùlọ irú gbajúgbajà èèyàn tí arákùnrin yìí jẹ́. Irú èèyàn tí arákùnrin yìí jẹ́. Public figure. Irú èèyàn tọkùnrin yìí jẹ́ Anthony Joshua. Kó jẹ́ ìlú òyìnbó ni. Wọn ò ní fẹ́ kí èèrà rìn lára. Èèrà
wọn ò ní jẹ́ kí èèrà rìn. tó bá kọ̀ pé bóyá kí helicopter kó wá bà kó wá gbé kúrò ńbẹ̀ yẹn, helicopter ń bọ̀ á wá gbé Anthony Joshua kúrò níbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹ̀. Ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ wa ẹ máa dé o. Àwọn ìdí tá a fi sọ pé ìlú yìí ò lè work òun lára àwọn nǹkan tá à ń fẹnu báyìí. Ẹ rí Anthony Joshua wọ́n yọ jáde nínú mọ́tò ni bẹ́ẹ̀ ni ń yọ èèrà. Ṣèyí Mákindé 50 billion ní Ṣèyí Mákindé gbà lọ́wọ́ Federal Government of Nigeria nígbà tí ìṣẹ̀lẹ̀ Bódìjà ṣẹlẹ̀. Àṣírí ọ̀rọ̀ yẹn ti tún sìn. 50 billion l'Anthony Joshua gbà lọ́wọ́ ìjọba. Owó dà wọ́n ń bèrè owó lọ́wọ́ ẹ̀. Ó lóun ò gbowó. Agbẹnusọ ẹ̀ ló wá jáde síta pé wọ́n gba 30 billion nígbà tí ex-governor of Ekiti Ayọ̀délé Fáyòṣe nígbà tó tú ọ̀rọ̀ yẹn síta. Ayọ̀délé Fáyòṣe wá bi agbẹnusọ pé ṣebí ẹlẹ́gbowó ìwọ wá ń sọ pé 30 billion ẹjọ́ 50 billion 30 billion ẹ mọ iye tó jẹ́ ni. Ibo lowó wọ̀nyí wọ̀. Wọ́n ní wọ́n pín owó fún àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ sí. Wọ́n ṣe kíní wọ́n yí sọ́tún wọ́n yí sósì. Ibo lowó tó kù wà. Wọ́n ní wọ́n tú ọ̀nà ṣe. Èlò lẹ́ná ẹ lọ gbé gbogbo bẹ́ẹ̀ ṣe náà owó ẹ gbé síta kára ayé rí fọ̀wẹ́. Ara àwọn irọ́. Ẹ lọ wo ìròyìn tó jáde ń sìn. Mi rántí Gumi ẹ ti gbọ́ nǹkan Gumi ti sọ ọ̀rọ̀ míì síta. Sheikh Gumi. Àwọn kan ti ń sọ wọ́n ń pariwo wọ́n sì pé kí wọ́n arrest Gumi. Gumi sọ pé Nigeria and United States of America tí wọ́n kòlábò láti lọ bọ́ǹbù àwọn ibì kan ní Sokoto. Wọ́n ní the hand of United States of America is blood stain. Wọ́n ní ọwọ́ wọn ti stain fún ẹ̀jẹ̀ torí wọ́n pa àwọn tó ń pa àwọn ènìyàn. Àwọn agbésùmọ̀mí tó ń fún ìlú lágbe tó ń jẹ́ kí ìlú rójú ráyè. Wọ́n ní ọwọ́ wọn ti stain fún ẹ̀jẹ̀. Nǹkan tí Sheikh Gumi sọ nìyẹn. A fẹ́ wo ìgbésẹ̀ tí ìjọba Nàìjíríà tí ọ̀sẹ̀ yà fi jálẹ̀ tí wọ́n bá ti arrest Gumi ìjọba Nàìjíríà that means that's something. Torí mi rò pé ẹnìkan á wà tá máa sọ̀rọ̀ síta tá máa sọ̀rọ̀ sí federal government bí eléyìí tí wọ́n dẹ̀ nílé gbé ìgbésẹ̀ kọ̀ọ̀kan lórí ẹ̀. This is what we are saying. Ẹ wo ọmọ ọlọ́mọ tó lọ kàgbákò. Ẹ wo ọmọ ọlọ́mọ tó lọ kàgbákò nínú accident nínú Nàìjíríà. The world champion. Ẹ wo ẹ̀yin ènìyàn wa. Wí tèmi náà wí tẹ̀ kó tó lọ ni. Àti pé wá fún wa náà kájọ pẹ̀kẹ́ lò ní. Àní jù báyìí lọ. Ìròyìn tó wà ń ta nìyẹn o. Anthony Joshua Ọlọ́run ló yọ nínú ikú. Wọ́n rescue ẹ̀ ni. Ẹ wo bó ṣe ń ṣe. Gbogbo ara ẹ̀ ti ń pọ̀. Àwọn méjì lẹ́mí wọn lọ sí lójú iná. Inú Nàìjíríà ló ti ṣẹlẹ̀. Ẹni tó wálé last year the same thing náà ni bó ṣe wá sílé nìyẹn. Ó wá sílẹ̀ Yorùbá ní last year láti wá ṣọdún. Àdúpẹ́pẹ́ ẹ̀mí ẹ̀ ò lọ. Àwọn tó lọ ńkọ́? Àwọn méjì tẹ́mi wọn lọ sí ńkọ́? Ẹ̀yàn kan náà ló bí àwọn yẹn. Ẹ̀ ní lá fún.